ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ iná pátápátá lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Monday March 23 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Ìràwọ̀ iná tó kanranyan Aries, ìràwọ̀ iná tó gbóná rere Leo pẹ̀lú ìràwọ̀ iná àtùpà Sagittarius. Mo kí Ọlọ́run bá mo ṣèbó Olódùmarè, ìbá akọ́dá ayé, ìbá ṣẹ̀dá ọ̀run, mo ṣèbọ̀ Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sún wọn ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń ṣí fídíò èkó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20. Ibi owó wà fún yín lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ tòní o. Ṣáájú aago 10 òní ó ṣeéṣe kẹ́ ẹ ráwọn àǹfààní owó gidi kan lówùúrọ̀ ọjọ́ tòní. Àmọ̀ràn tí màá fún yín ní pé kẹ́rí dájú pé ẹ ta pápá mọ́ra, ẹ tètè jí lọ sí ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Pẹ̀lúpẹ̀lú títí tí ilẹ̀ ọjọ́ tòní á fi ṣú, inú yín máa dùn láti inú wá. Àwọn ọ̀rọ̀ yín á jọ́rọ̀ tó ṣe é pé á gbalẹ̀ fún ọgbọ́n ìmọ̀ àtòye tó sì jẹ́ pé ọ̀rọ̀ yín gan máa fìdí múlẹ̀. Pẹ́sẹ́ǹsì yín níbikíbi gan á dẹ̀ tó ṣe é pé ó máa gbayì láwùjọ káwùjọ tẹ bá wà pẹ̀lú fífi ẹnu yín polówó ọjà yín àbí fífi ẹnu yín pọ́n iṣẹ́ yín lé lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí experience àwọn kan dáadáa kan, ó ṣeéṣe kí experience àwọn kan rere tọ́jọ́ tòní sì lè jọjọ má ní gbàgbé fún yín. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ ẹ rí dájú pé ìtàṣejù kóhun rárá, ẹ rí dájú pé grab opportunity èyíkéyìí tó bá wọlé lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹsì fọgbọ́n àtòyé tó lọ́n fún yín mójútó okòhun pẹ̀lú. Nípa ọ̀rọ̀ bí iṣẹ́ yín lọ́jọ́ tòní gbogbo ẹ máa lọ dáadáa. Ẹ ṣàtètè jí lọ síbi iṣẹ́ bí a ti ṣe sọ. Nípa ẹ̀rọ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí wàhálà rárá, ìbáṣepọ̀ yín máa dára gúnrégé lọ́jọ́ tòní. Ìfọ̀rọ̀wérọ̀ máa já gere láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Nípa tówó sì rèé ó dára kẹ́ tètè jí lọ síbi iṣẹ́ kẹ́ pọ́n ọjà yín lé kẹ́ polówó rẹ̀ dáadáa kẹ́ lè rí owó gbámú dáadáa. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń ṣí fídíò èkó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láwùjọ yín àtàwọn olólùfẹ́ yín. Àwọn tó gbàgbà yín ká ìbáṣepọ̀ yín àti tiwọn ó máa wọnú ara dáadáa, ó máa wà active dáadáa tó ṣe é pé ẹ máa jọ wà ní ìdùnnú, ẹ máa jọ wà láyọ̀. Ìbájẹ́bi iṣẹ́ lẹ́wà, ìbájẹ́bi kíbi ilé wa, àwọn tẹ́jọ wà láyìíká ara yín, inú ìjọ máa dùn papọ̀. Positive energy máa flow dáadáa ní social circle yín. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó dára púpọ̀ kẹ́ fi lu àkókò àti ìgbọ́wọ́ ọ̀rọ̀lẹ́ lẹ́yìn iṣẹ́ pẹ̀lú àwọn tó ṣe é pọ́ jẹ́ olólùfẹ́ yín. Ẹ wá ní ìrẹ̀lẹ̀ kẹ́ fètò sí nǹkan yín. Nípa ọ̀rọ̀ iṣẹ́ sì rèé, ẹ gbọ́dọ̀ fàyè gba distraction rárá, kẹ́ rí dájú pé wà focus. Ẹ má fàyè gba distraction kíṣẹ́ lè lọ dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa wọnú ara agúnrégé dáadáa tó sì jẹ́ pé nípa tọ̀rọ̀ owó, ire owó ṣeéṣe kó wọlé látara support àbí ìgbárùkù tí tẹ́ bá rí lọ́dọ̀ àwọn tó rọ̀gbà yín ká. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ bá ń ṣe fídíò èkó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Bí bá jẹ́ pé ẹ̀yin àti olólùfẹ́ yín máa dùn alárinrin dáadáa láàyè iṣẹ́ gan, ó ṣeé ṣe kí ọ̀gá yín tún nífẹ̀ẹ́ yín ti látàrí akitiyan tẹ́ ń ṣe níbi iṣẹ́ látijọ́ mẹ́ta tó sì jẹ́ pọ́jọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ lè tún fi pátínà pẹ̀lú èèyàn kan tó ṣe é pé èròǹgbà yín jọ bára mu àbí iṣẹ́ tẹ̀ ń ṣe jọrí bákan náà kẹjọ pawọ́pọ̀ ṣe nǹkan tó ṣe é pé á mú kí ìlọsíwájú àti ìdàgbàsókè kò dé fún yín. Ó dára púpọ̀ kẹ́ lọ àkókò àti ìgbà tó dára pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ṣíṣe yìí máa bí kí ìbáṣepọ̀ yín kó gún régé gidi gan. Ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, ẹ bá wọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà mójútó ohunkóhun pẹ̀lú. Iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní o. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dùn alárinrin, ire owó sì ṣeéṣe kó wọlé látara akitiyan tẹ́ ti ṣe tẹ́lẹ̀. Light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin tẹ́ wò mí ẹ bá ń share fídíò ìkẹsì gbàgbé láti follow wa lórí péjì yìí gangan kẹ́lẹ̀ láǹfààní àti máa wo fídíò báyìí ní gbogbo ojoojúmọ́. Ire o. Ìṣẹ̀dá spiritual house, astrology healer house, ìwòsàn máráyé to humanity, ìbà ọmọ Ọ̀rúnmìlà, orí mi mú mi là, Òṣòkè Sàmí Dẹ̀lẹ́lá, bìtì bàbá rírí ọ̀la, torí irú ìṣẹ̀dá wọn lóde, ìmọ̀ Ifá Olódùmarè, mo ti wo lucky hour pẹ̀lú lucky colour mi.